ọmọ Ọ̀jàgbá ọmọ Ọ̀jàgbá aborúbọyè ẹ̀làbọ̀rú asàlámù àlékún aleluya wọ́n fẹ́wé àtẹ̀kọ́ tún tọmọláyé ṣe ọmọ Ọ̀jàgbá ìṣẹ̀ṣẹ̀ lágbá àgbà níṣẹ̀ṣe wọ́n fẹ́wé àtẹ̀kọ́ tún tọmọláyé ṣe ọmọ Ọ̀jàgbá yé ogun tí ó jẹ́ ewé rẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi ò ní di láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mojúbà lọ́wọ́ Olúbíkín èyí tó kọjá ewé, mojúbà lọ́wọ́ Ṣàìbíkín èyí tó kọ́ wa gbò, mo sì júbà lọ bàbá tó bí mi lọ́mọ Ráímì Oṣù Ọlálé o. Mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè òbìrìkítí ọba òbìrìkítí ọba ajípọjọ́ ikú dá o. Ìbà lọ́wọ́ ẹ̀yin tó nílé ayé tó dilé ayé mú ẹ̀yin ìyá mi àgbà. Mojúbà lọ́wọ́ yín ẹ jẹ́ kó jú mi ṣe nítorí àdáṣe ní mo ìbà gbọ́dọ̀ ń mọ ènìyàn o. Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán ní táìmù tí ẹ ń wò mí lọ́wọ́lọ́wọ́. Pàṣẹ mọ̀ pé bí ìṣe mi mo tún wá lónìí, mo tún dé lónìí láti lè jẹ́ kí a wá gbádùn nǹkan wá gbọ́ nǹkan tèmi ọmọ ọ̀dọ̀ àgbà mú wá fún yín o. Mo fẹ́ bùn yín ní iṣẹ́ kan lónìí fún ìwọ tó bá yáwó oògùn ṣíṣe. Tó yáwó oògùn ṣíṣe Bobby kò wá bẹ̀rẹ̀ kọ́ lọ bá mi ṣiṣẹ́ yìí kò wá fún lé lábọ̀ rẹ o. Àkọlé iṣẹ́ yìí là ń pè ní ọṣẹ aṣínà tipátipá. Ọṣẹ kí ni mo pè ọṣẹ aṣínà tipátipá? Kí ni ń pè láṣínà tipátipá ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún yín ní òní. Ọ̀nà aṣínà yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé bí ọ̀nà bá dojúrú fún ẹ̀dá láyé, mo lè fọwọ́ sọ̀yà kà fún yín ṣẹ́ bí gbogbo nǹkan bá dojúrú tíṣẹ́ ò lọ déédéé mọ́ tí gbogbo ẹ ti dẹnu kọlẹ̀ tí ẹ̀pà àti jẹ́ nira, ìwọ má sọ̀rọ̀ tí náà lọ bá mi dán iṣẹ́ yìí wò, ọ̀nà á ṣí fún yàn by fire by force ni. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà nínú ayé yìí tó jẹ́ pé ayé ti dí ọ̀nà mọ́. Bá ṣe mọ̀ pé ẹni tí ò bá rí jẹ mọ́ ọ̀nà dí mọ́ nu, ẹni ò bá rí mu mọ́ ọ̀nà dí mọ́ ni, ẹni ò bá rówó ná mọ́ ọ̀nà dí mọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ ìkà ènìyàn náà máa ń dínà mọ́ èèyàn. Tó jẹ́ wípé wọn ò ní jẹ́ kéèyàn jẹun débi pé èèyàn ó yó. Ìwọ tó o bá yáwó oògùn ṣíṣe tètè kó o bá mi bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ yìí. Bọ́nà bá sì lè wù kó dímọ̀ tó, mo fọwọ́ sọ̀yà kà fún yín pé ọ̀nà á là fún yín tipátipá. Á là fún yín o. Ìfẹ́ pẹ́ lórí ẹ jẹ́ ká mọ́ lọ. Kí ni tí ẹ ò bá mi wá? Kí ni tí ẹ ò bá mi wá? Màá fún yín ní méjì, iṣẹ́ méjì màá fún yín. Ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní àkọ́kọ́ náà. Ẹ lọ bá mi lọ wá ewé kan tá à ń pè léwé ọ̀mísìnmísìn gógóró. Ẹ lọ bá mi já. Ẹ lọ bá mi wá èpo jẹ́bọ̀. Ẹ lọ bá mi lọ wá díẹ̀. Ẹ bá mi lọ ra ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì. Èyí tó ti pọ́n tó ti dẹ̀ dáadáa mẹ́ta. Ẹ lọ bá mi lọ ra èkìrín ẹran ẹlẹ́dẹ̀ ẹyọ kan ṣoṣo. Ẹ sì lọ bá mi lọ wá ewé ìnábó. Ewé ìnábó ẹ bá mi wá, ẹ bá mi já níwọ̀nba. Ẹ jẹ́ ká wá bá mi gún àwọn nǹkan wọ̀nyí, bá mi gún papọ̀ mọ́ ọṣẹ. Ẹ gún kó kúnná dáadáa mọ́ ọṣẹ. Ẹ jẹ́ ká kó ọṣẹ yìí, ẹ jẹ́ ká kó sínú ike funfun. Ọjọ́ méje la ó fi lo iṣẹ́ yìí, ọjọ́ méje kó má dọjọ́ méje lọ. Ẹ bá mi lọ ra kẹ̀ǹkẹ̀ bílẹ̀ méje. A ó mọ wẹ ọṣẹ yìí ní àárọ̀ kùtùkùtù. Kẹ̀kẹ́ tẹ́ bá lò lónìí nǹkan lẹ́ lò lọ́la o, bẹ́ẹ̀ bá sì ń wẹ̀ ọ́ máa lọ sọ kẹ̀kẹ́ yẹn nù àbí kẹsùn níná. Mo sọ fún yín pé kò sí bí ọ̀nà ṣe lè le mẹ́ẹ̀dá láyé tó. Ẹ ò gbọ́ Yorùbá mi bí? Bọ́nà bá ṣe lè wù kó le mọ́ ẹ tó ọ̀nà á ṣí fún yín by fire by force ni mo verify rẹ̀ fún yín.
ajá tó fún ẹ ní kékeré kan sí aṣínà náà lò náà ó náà gbéra níwọ̀nba díẹ̀ ṣùgbọ́n náà gbéra náà ó náà ṣínà dáadáa bọ̀ alákọ̀ọ́kọ́ yẹ ò lè fi wé o ẹ bá mi lọ wé ewé ọ̀dán tó jábọ́ fúnra ẹ bá mi wá ẹ bá mi sàn lẹ́lẹ́ ẹ bá mi wé ewé ìsìn gbogbo alámọ̀ ìsìn ewé rẹ̀ tó jábọ́ lẹ̀ fúnra ẹ pẹ̀lú àìdán ẹ bá mi wọn papọ̀ mọ́ ọṣẹ ẹ jẹ́ ká máa wẹ̀ ọ́ náà ní àràárọ̀ ọ̀nà ṣínà wọ́n kẹ́yìn ní ọmọ ọ̀dọ̀gbẹ́lẹ́dùmarọ̀bù ní padà lẹ́yìn wa ewé a máa jẹ́ fún ẹgbò a máa jẹ́ fún wa o Ọlọ́run ní fi wá sílẹ̀ o Ọlọ́run ní fi wá sílẹ̀ o Ọlọ́run ní fi wá sílẹ̀ o bẹ́ẹ̀ ni mò ń lọ mo tún padà bọ̀ o mo ń lọ mo tún padà bọ̀ lọ́ọ̀ nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́ o tó bá rí bákan náà ná mọ́dọ̀ láì láìkí mọ́dọ̀ láì ṣíà rẹ̀ kọ́mẹ́ǹtì kò fẹ́ mí mo rí hàn ó dìgbà.